padà sórí ètò Miliki Express. Gbogbo tó ń wò mí nínú ilé, mo lérò pé ẹ yin Ọlọ́run, mo sọ pé kẹ́ ṣe yin Ọlọ́run lẹ́ẹ̀kan. Nítorí pé Olúwa ṣeun, àánú rẹ̀ ó dúró láéláé. Kò sí kípò tá a bá wà, ẹ jẹ́ ká máa yin Ọlọ́run nítorí pé nínú ìyìn ni bàbá mi ń gbé. Mo lálejò ní lágbára lénìí, in fact, èmi nìkan báyìí náà ni. Àwọn àlejò mẹ́ta ni mo ní lórí ètò lénìí. Ẹni àkọ́kọ́ tí màá kọ́kọ́ fi wọ́n hàn yín lénìí kí n tó fi àwọn àlejò tó kù hàn lọ́lọ́kan òjọ̀kan. Àwọn ni Baba Gbogunmin láti ìlú Àkúrẹ́ olóyè mẹ́kúlú, ìlú bàbá mi nù, ìlú ìyá mi, ìlú tá a ti gbé bí mi nù. Bàbá ẹ dákẹ́ bá ń káwọn ará àlejò mọ̀ pé ìlú ìyá mi, ìlú bàbá mi nù. Ìlú Àkúrẹ́ olóyè mẹ́kúlú. Bẹ́ẹ̀ ni èmi rèé. Níbi tí wọ́n ti ń tọ́jú wòlíì Gbogunmin. Bẹ́ẹ̀ ni o, ọmọ Àkúrẹ́ limo rèé. Mo gbàdúrà fún gbogbo ọkàn tó ń bẹ́nu lé ní orúkọ Jésù yóò dà fún yín. Àwọn tí wọ́n bá rí àmì ṣe ìgbà mẹ́ta ní gbẹ̀dà láyé. Àkọ́kọ́ ìgbàrọ̀. Bí ìgbàrọ̀ bá ti kọjá tó bá ti lè mí sí ìtọ̀sán, èyí tó kù ní talẹ́. Bí ẹ bá rí àmì ṣe ní orúkọ Jésù, ẹ rí mẹ́tẹ̀ẹ̀ta lò. Gbogbo ọkàn tó ń bẹ nínú ilé yìí, bí o bá lè náwó sí tẹlifíṣàn rẹ, mo pa láṣẹ ogun tó ń gbọ́ omijé lójú rẹ, irú ogun náà iná kó jó dànù. Iléeṣẹ́ Orísun kó máa tẹ̀síwájú. Àǹtí Lára Olúbà kó máa tẹ̀síwájú. Gbogbo àwọn kámẹ́rámán kó máa tẹ̀síwájú. Jésù Olúwa wa. Àmín, àmín. Fún àǹfààní àwọn tí wọ́n ń wò yín fún ìgbà àkọ́kọ́, mo mọ̀ pé Gbogunmin kan lórúkọ yín. Bẹ́ẹ̀ni. Níbo lẹ ti rí Gbogunmin? A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún oore ọ̀fẹ́. Mo máa ń sọ kinní kan wípé mo jọlá Ọlọ́run lórí àpáta. Ṣáájú bàbá mi Mósè ó jọlá Ọlọ́run lórí àpáta. Mo wá wo gbogbo ẹ̀ káàkiri. Nínú oṣù tí a wà yìí, Olúwa ní kí n lọ sórí òkè méje. Mo lọ Ẹ̀fọn Alààyè, mo lọ orí òkè Ìdó, mo ṣá lọ orí òkè káàkiri. Mo wo gbogbo ṣọ́ọ̀ṣì ogbó bíi tí Babalọ́lá dálẹ̀ kí Babalọ́lá kó tó sùn, orí àpáta ni. Nígbà tí Ọlọ́run fẹ́ gbé orí òkè yẹn kalẹ̀ ní ìlú Àkúrẹ́, mo sọ fún nígbà tí mo fẹ́ gba ìpè, mo bá bí ṣọ́ọ̀ṣì bíi méje ṣiṣẹ́. Baba Obadare mo ti jáde, mo lọ gboyè àlùfáà ní ọ̀dọ̀ wa kejì ni mo ti lọ gboyè àlùfáà. Ọ̀dọ̀ yín kejì, ọ̀dọ̀ wa kejì wo? Ó ní ọ̀dọ̀ Sáìdì Olúṣẹ̀yẹ. Níbẹ̀ mo ti lọ gboyè àlùfáà. Ìgbàdẹ lọ sí ibẹ̀, ta pósìtì mi sórí ìjọ lọ káàkiri Ìkàrẹ́, lọ káàkiri tí àwọn ṣe gbé mi káàkiri. Olúwa ní kí n lọ dúró. Mo wá lọ gbàdúrà fún odidi ọdún kan gbáko. Ìlú bo mo fẹ́ dá dúró sí nítorí wípé èèyàn ò gbúdọ̀ ṣe àdáṣe. Iṣẹ́ tí wọ́n bá ti rán ènìyàn, ìyà ló máa tẹ̀lé. Olúwa ìlú bo ni lọ sí. Gbogbo ìlú mo gbàdúrà sí, ṣe gbogbo ẹ̀ lọ́gbọ̀ ẹ̀. Ní o kí Olúwa tó sọ fún mi pé ìlú Àkúrẹ́ yẹn gan-an ibẹ̀ ni kó máa lọ. Olóyè mẹ́kún. Ìgbà tí mo dẹ̀ dé Àkúrẹ́, títí lẹ́yìn Ọlọ́run ó tì mí lẹ́yìn. Wípé nígbà tí mo tẹ̀ ti bá ṣọ́ọ̀ṣì kan náà ṣiṣẹ́ nílùú Àkúrẹ́, ìgbà tí wọ́n máa gbé mi pé ṣọ́ọ̀ṣì bo la fẹ́ ju pásítọ̀ sí, orí àpáta lójú mi sí. Ìgbà tí màá ní wípé èmi náà fẹ́ ní orí òkè, orí àpáta lọ́lọ́run náà ti ṣètò fún mi tó lọ́wọ́ sọ pé kí n dúró síbẹ̀. Ìgbà débẹ̀, Olúwa kí ni orúkọ ìjọ yìí? Mi ò mọ tí mo fẹ́ pè torí mi ò dájọ́ lẹ̀ rí. Kí ni orúkọ ṣọ́ọ̀ṣì? Inú ilé ni mo wà lódidi ọdún kan mo ti ń jọ́sìn. Èmi àtọmọ àti ìyàwó, mo ní mi ò lè dájọ́ lẹ̀ ara. Ọjọ́ tí Olúwa sọ fún mi wípé orúkọ orí òkè yẹn ni pé CAC, orí òkè Gbogunmin, Ọlọ́run tẹ̀dó. Olúwa níbi tó ń bá jókòó sí, ó ní kò sẹ́dà tó lè lé òun dìde. Ó ní kò sí ogun kógun kan tó lè le tó tí ó borí rẹ̀. Ìdí yẹn, ẹ wá wò ó, kò sí gbogbo ènìyàn báyìí bí márùn síbí Baba Gbogunmin. Mo lọ Ìbàdàn, mo dúró ní Ìwó road wípé mo wá èèyàn kan lọ sí, mo kàn ṣe tó ṣe Baba Gbogunmin kan lélẹ́yìn ni. In fact, orúkọ yẹn ó ti rìn jìnnà. Bẹ́ẹ̀ máa pè mí Baba Gbogunmin, bí tàn máa pè mí Baba Gbogunmin. Ohun Ọlọ́run ló mú orúkọ yẹn jáde. Ohun Olúwa. Wọ́n á gbàládùra pé gbogbo ogun tó ń wò mí nínú ilé ní wákàtí àti ọ̀wẹ́ tó bá ní ogun kógun tó ń ba yín fìdán. Ogun kógun tá a wá nínú Ọlọ́run alààyè tí a kò rí, tó lò ní ṣe rere, tó lò ní lówó lọ́wọ́, tó lò ní bẹ́gbẹ́ pé, tó lò ní ju ẹgbẹ́ lọ, tó ní wàá máa tọrọ ṣáá ni. Àní tó bá ní ogun kógun tá a wá nínú Ọlọ́run alààyè tó lò ní bímọ pé ò ní ṣàbíamọ nínú ilé ọkọ tó wà. Bí Ọlọ́run ti ń bẹ tó wà láàyè síbẹ̀, Ọlọ́run á gbé ogun náà mì lónìí.
ní wákàtí àti ọ̀wọ̀ ìbọ́lọ́run ṣe ń jẹ́ Ọlọ́run bàbá mi wà láàyè síbẹ̀ ogun kógun tó lè máa bẹ́nikẹ́ni fìdán gbogbo tó ń wò mí àti gbogbo etí tó ń gbọ́ mi tó bá jẹ́ pé ìránṣẹ́ Ọlọ́run ni mí ní tòótọ́ kí bàbá mi Ọlọ́run ìpè àti májẹ̀mú kó gbé ogun náà mì lónìí kó dẹ̀ ní bá yín wọ 2016 dádì ìkìlẹ̀ mú wá fún wa lórí ètò lénìí. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún orí ọ̀fẹ́ àti ọwọ́ agbára tí Jésù fi ń ṣe ṣé kí mo sọ iṣẹ́ tá a bá ti pe ènìyàn sí kì í ṣe ohun tó rọrùn mo níṣẹ́ yóò wù mí ṣùgbọ́n Ọlọ́run bá mi pàdé ní ọ̀nà tó le gan ikú tí ò bá ṣe wípé ikú pé mo rí ọ̀run àpáàdì mo ní láyé mi ò ní ṣiṣẹ́ Olúwa ikú yẹn pẹ̀lú ìbẹ̀rù ọ̀run àpáàdì tí mo rí pé ibi tí mo rí ìjìyà burúkú tí mo rí mi ò fẹ́ padà lọ ọbẹ̀ kí ni Olúwa tó ní fi bá gbogbo ènìyàn sọ̀rọ̀ òun ni wípé ọwọ́ ìdádúró ọwọ́ ìdádúró arákùnrin kan bẹ nínú Bíbélì níbi tó Olúwa ti ní kí n fi bá gbogbo ènìyàn sọ̀rọ̀ tá bá wo ìwé John dáadáa John 5:6 ó ní bí Jésù ti rí ní ìdùbúlẹ̀ tí ó mọ̀ wípé ó ti pẹ́ tó ti wà níbẹ̀ ọ̀rọ̀ yìí bá mi lẹ́rù púpọ̀ Jésù rí ní ìdùbúlẹ̀ ó ti mọ̀ pé arákùnrin yẹn ó ti pẹ́ nínú ogun ó ti wà nínú ogun yẹn arákùnrin yẹn wà ní ìdùbúlẹ̀ ẹ̀kan lọ́dún ní áńgẹ́lì tó ń rú omi ló máa wá síbẹ̀ ọjọ́ ìjọ ọjọ́ ìsinmi gẹ́gẹ́ bí prógámù àti ìlara olúbọ̀ tí Ọlọ́run gbé kalẹ̀ ẹ wo àwọn iṣẹ́ ìyanu tí Ọlọ́run ti ṣe lórí Miliki Express tí a lè káyé testimony tán tó jẹ́ wípé Ọlọ́run ti ṣe lórí Miliki Express Ọlọ́run wá wo gbogbo ẹ̀ ó wá gbé Miliki Express ó gbé jáde lọ́jọ́ Sunday kò gbé jáde lọ́jọ́ Jímọ̀ ọjọ́ yẹn ọjọ́ Sunday ní ọjọ́ Jésù tú gbogbo ènìyàn lẹ̀ ó ní àǹtí Lára máa bọ̀ lórí Miliki Express ìyá gbogbo Miliki máa gbé ìránṣẹ́ Ọlọ́run wá kó máa gbàdúrà fún gbogbo ènìyàn gbogbo ẹ̀yin tẹ́ ti pẹ́ nínú ogun nínú ilé ìwọ màmá tó ń wò mí bàbá tó ń wò mí ó ti wá rọra rẹ mo máa sọ gbogbo ẹ̀ má fi ìrònú parẹ́ sínú ilé lónìí ó máa bọ́ kó nu ogun arákùnrin yẹn ti pẹ́ nínú ogun òun náà mọ̀ pé òun ti pẹ́ kò sí ọ̀nà àbáyọ mọ́ ó tiẹ̀ wá fọwọ́ lẹ́rán ni bí áńgẹ́lì bá rí omi òun kò tiẹ̀ ń lọ sínú omi mọ́ wípé òun rí ogun ìní ó pa òun mo máa sọ fún gbogbo ènìyàn má rọra rẹ pin ní abẹ́ bó ṣe lè wù kó rí lórí ilẹ̀ ayé má rọra rẹ pin ẹni tó ti kú òun ni ò ní ìrètí mọ́ bí ẹ̀mí bá ń bẹ láàrẹ ìrètí ń bẹ fún ọ ìwọ màmá tó ń wò mí nínú ilé yìí ẹ̀mí ń bẹ fún ọ ìwọ bàbá tó ń wò mí nínú ilé yìí iṣẹ́ rẹ ló dàrú ìrètí ń bẹ fún ọ kí báwo láyé ṣe ń dàyàn dúró ohun àkọ́kọ́ ni wípé kéèyàn kó máa lálàá kó máa gbàgbé ẹni tó sùn ní ìsìn báyìí ó lálàá mo sọ̀rọ̀ kan fún àwọn ènìyàn mo ní bí ènìyàn bá fẹ́ rí àṣírí ogun tó ń jà á bí o bá fẹ́ rí àṣírí ogun tó ń jà ọ́ lọ ka Psalm 46 Psalm 46 tó o bá ti ka Psalm 46 yẹn o lè ka sára pílò tó fẹ́ gborílé má gbàdúrà lálẹ́ kó tó sùn mo máa sọ fún ọ̀pọ̀lọpọ̀ gbogbo ènìyàn lọ ka Psalm 46 má gbàdúrà kó tó sùn gbọ́ àṣírí ogun tó bá ti rí pé wòlíì yẹn kì í ṣe gbogbo wòlíì lọ́lọ́run fún ní agbára àṣẹ àti túmọ̀ àlá kì í ṣe gbogbo wòlíì ẹni tá a dá dúró yóò máa rí wípé òun lálàá òun gbàgbé nọ́mbà wà ní wípé láti má jẹ́ kó mọ nǹkan tó kàn ẹni tí ò bá ti ronú kò lè mọ nǹkan tó kàn ohun tó bá wù lákàn máa ṣe ó lálàá ó gbàgbé á ní mo kàn tiẹ̀ lálàá kan òun kàn tiẹ̀ gbàgbé irú ẹni yẹn ó jẹun lójú oorun ni wọ́n á jẹ́ kó gbàgbé ó ní ìbálòpọ̀ lójú oorun ni wọ́n á jẹ́ kó gbàgbé ó ń gbé ọmọ dání lójú oorun ni wọ́n á jẹ́ kó gbàgbé ó wà nínú ìrà ní ó wà ní ẹlòmíràn bá fi gbé òun wà nínú ìrà ó fẹ́ jáde lójú oorun kò ní lè jáde yóò lajú aláìfàsẹ́yìn ni màmá ogun tó ti ń bọ̀ ìrìn àjò ti pẹ́ ní orúkọ Jésù máa mú ọ jáde lónìí nínú gbogbo àwọn ènìyàn tó ń wò mí nínú ilé ìwọ ogun tó ti ń bọ̀ ìrìn àjò ogun tó nírètí nínú ẹ̀ mọ́ wípé ọjọ́ wo ni mo fẹ́ rí ọ̀nà àbáyọ báyìí ọjọ́ wo ni mo fẹ́ bọ́ kúrò ní ogun yìí ẹ wo arákùnrin kan wọ́n gbé ọmọ yẹn wá sórí òkè wọ́n ní kíndìnrín rẹ̀ ti bàjẹ́ wọ́n ní lọ fi 6 million lọ fi ṣe é màmá rẹ̀ wá ní ìgbàgbọ́ èmi ò mọ̀ pé ogun kan wà tí dókítà máa sọ wípé òun ò lè ṣe é àfi Jésù nìkan má rọra rẹ̀ pin ayé ta wọ́n sọ ní ọ̀tá ni wọ́n sọ̀rọ̀ níbí nípa tí ayé bá sọ̀yàn lọ́ta oníyanrìn wọ́n sọ̀rọ̀ níbí bí ayé bá sọ̀yàn ní ọ̀tá ẹlẹ́lẹ́dẹ̀
mo ní ọ̀tá ó yàtọ̀ sí òkò bí ayé bá júyàn lóko ayé ò ní sòkò lù ọ́ bí ayé bá sọ òkò lùyàn ó máa ń dàbí èèwọ̀ ni kò sí gbogbo ẹ̀ tí àwọn wòlíì ò rí di iṣẹ́ tí pásítọ̀ bá ṣe tí ọ̀dọ̀ wòlíì lọ́ máa gbé wá mi ò mọ̀dí tó lọ́wọ́ ṣe ni pé máa lo orí àpáta ogun tí ọba ti lè gbé wá sórí òkè tó gún yóò ti lè ṣe mi ò mọ bí tó lè gbé lọ ìdí yẹn ni Olúwa ṣe gbé prógámù yìí kalẹ̀ ní oṣooṣù May ọdún tó ń bọ̀ ló máa pé ọdún méjì tẹ́mi àti làárọ̀ olúbọ̀ tí ń bọ̀ May ọdún tó ń bọ̀ ló máa pé ọdún méjì tí mo ti bẹ̀rẹ̀ prógámù yìí pẹ̀lú ojoojúmọ́ ní ẹ̀rí fi ń pọ̀ lórí ẹ̀ prógámù yìí ló gbé mi délùú Àbújá gbogbo ọkọ̀ tó ń bẹ nínú ilé ẹ máa ní ẹ̀rí bí Ọlọ́run ti ń bẹ tẹ́mi rẹ̀ ń bẹ láàyè ẹ̀gbọ́n tó lùwà ní kí n wí ẹ̀gbọ́n níbi tí ààyè ti ní tó ti ní ààyè tí wọ́n jẹ débẹ̀ ní orúkọ Jésù ẹ lọ ṣògo níbẹ̀ níbi tí àwọn olówó wà ìwọ màmá tó lè ṣàmì nílé ìwọ bàbá tó lè ṣàmì níbi tí ààyè àwọn olówó wà ní orúkọ Jésù ó lọ ra lé níbẹ̀ Ọlọ́run ti gbé ara ẹ̀ kalẹ̀ nínú prógámù yẹn eléyìí tí a fẹ́ ṣe yìí on the 25 ni òun ni prógámù lè máa wáyé tí ń ṣe ọ̀sẹ̀ tá a mú lónìí òní Sunday ọjọ́ Wednesday lè ló máa bẹ̀rẹ̀ 25 26 27 ọjọ́ mẹ́ta ni àyà wà láti rí mi ó fẹ́ gbàdúrà sí nǹkan kan ni kò yí ọ àyà wà ó ń ṣe wípé dáadé ọba mi gbàdúrà sí orúkọ kan ó ṣe wà ní ẹ tó pè mí tó bá di next week kó máa gbọ́ èsì kó o ti mọ̀ pé nìyẹn kì í ṣe wòlíì dáadé ọba mi gbàdúrà sí nǹkan kan ojú ẹsẹ̀ ni wòlíì máa sọ tó bá rí ń bẹ̀ kedere ni ó lè sọ fún ọ kedere gbangba kedere láìfù ni nítorí náà ni Ọlọ́run ṣe gbé prógámù yẹn kalẹ̀ ó ń jẹun lójú oorun ni òun bá ààrẹ ní ilé tí a ti kọ́ kù ẹlòmíì máa rí wípé òun wà ní ìwòwò òun dẹ̀ ń rìn lọ ẹlòmíì máa rí wípé òjò ń pa òun arábìnrin kan sọ ó ní òun rí wípé òun kó bàtà sí orí gbogbo àlá yẹn ló ní ìtumọ̀ ìkọ̀ọ̀kan ní gbogbo àwọn àlá yẹn àlá ìfàsẹ́yìn tó bá ń fẹ́ ènìyàn rin ìrìn àjò ó máa ń sọ ológòdà aláìmọ̀ ṣe ni number one ẹni yẹn yóò wà wípé wọ́n máa gbàdúrà kò máa yé mi mọ́ bí àlàyé bá ń bẹ́ ènìyàn ní ìrìn àjò bí ayé bá dá ènìyàn dúró àwọn àmì tẹ́nìyàn máa rí nìyẹn bí o bá ti lálà ó gbàgbé bí ènìyàn bá fẹ́ ṣèyàn lóore kò ní ṣe lóore ẹni lè ní lágbájá tó bá di lọ́la kanlẹ̀kùn lémi láago méje wá bá mi nígbà tó bá mi máa di lọ́la ti sọ fún gate man ẹ̀ má jẹ́ kí Mr. lágbájá kó wọlé nítorí wípé á ní dáàbì òun ti láàlá yẹn arábìnrin ó ní kò sí òǹdíwọ̀n kó má lálà kó má kó ata lójú oorun gbogbo alágbára tó ń da ọ̀nà rẹ rú mo pa láṣẹ áńgẹ́lì tó ń bínú kó pàdánù gbogbo ọkàn tó ń bẹ nínú ilé ẹ ò ní sọkún ṣé ní December tó fẹ́ lọ wọ̀ yìí wàá rí ògo ló ń bẹ ẹni tí ò ṣàánú fún ọ rí ohun tó lọ́ọ́ níbi gbàdúrà lórí òkè nìyẹn ṣé rí ẹni tí ò ṣàánú fún ọ rí dákọ̀ wọ̀ sùsù bẹ́ẹ̀ pé mọ́mì mo fún yín lówó ọdún ẹni tí ò ṣàánú fún ọ rí á ṣàánú fún ọ ẹgbọ́n gbogbo ọkàn tó ń wọ̀ mí nínú ilé màmá náwó sí mi ní December gbọ́ gbogbo ẹ̀dá tí ò ṣàánú fún ọ rí kọ́ńtàtì tí ò gbà rí bí bá fi wá àtẹ̀gùn kọ́ ọlọ́run gbóhùn mi ẹni tí ò ṣàánú fún ọ rí ẹni ò bẹ́ẹ̀ sọ̀rọ̀ 5,000 ó bẹ́ẹ̀ sì ní máa gba 100 million gbogbo ọkàn tó bẹ nínú ilé wà di mílíọ̀nìà gbogbo ẹ̀yin tẹ́ ní ògo tí ẹ̀ rí ògo lò wà ní ògo lò gbogbo ọkàn tó ń bẹ nínú ilé wà ayé rẹ̀ ó dára iléeṣẹ́ Orísun ó yẹ máa tẹ̀síwájú ayé gbogbo ọkàn tó ń wò mí nínú ilé ó ní ògo ìyàwó àjọ ọmọ ológo ni ó wá ń wọṣọ bí ó wá ń wọṣọ àkísà ọmọ ẹlẹ́ran ni ó wá ń jẹ egun arákùnrin kan bá mi sọ ó ní bàbá ó ní òun fẹ́ ṣe ṣùgbọ́n nígbà tí ò sí ẹlòmíì ò láwọn ṣùgbọ́n àìní ti sọ́dà wọn àwọn máa jí bẹ́ẹ̀ pé kí lóun ti fẹ́ jẹ láàárọ̀ ìbáyìí mọ́mì má ronú máa bọ̀ nílùú Àkúrẹ́ ibẹ̀ ló lọ́ọ́ gbé mi tẹ̀dọ̀ sí mi ò níbikíbi tí mo tẹ̀dọ̀ sí Olúwa ní lọ káàkiri gbogbo ayé ni ṣùgbọ́n mo sì wà lọ́wọ́lọ́wọ́ báyìí nílùú Àkúrẹ́ ìlú àǹtí lára Olúbọ̀ ibẹ̀ ni mo ti tóbi tó báyìí tábàrí mi ìgbà mo ṣẹ̀dá Àkúrẹ́ bí igi bẹ́ẹ̀ mo ṣe rí ìgbádùn bẹ nílùú Àkúrẹ́ bẹ́ẹ̀ yẹn. àwọn ìyan ojoojúmọ́ ni ẹ̀fọ́ rírọ̀ ẹ̀yin tẹ́tí wà lọ́wọ́ lórí àpáta ẹ̀fọ́. gbogbo ọkàn tó bẹ nínú ilé máa bọ̀ nílùú Àkúrẹ́ ibẹ̀ ni fọ́gàmù yẹn ti máa wá sáyé wá dẹ̀ rí mi máa gbàdúrà fún ẹ gbogbo ẹni tí ò ṣàánú fún ọ rí December á ṣàánú fún ọ gbogbo màmá tó ń sọkún nílé ò sọkún mọ́ ìwọ tó ń wojú Ọlọ́run fún ọmọ wa gbọmọ tiẹ̀ ìbejì wa gbà á nígbà tó bá fi máa dìwò yí ọdún tó ń bọ̀ wá rẹ́rìn ayọ̀ Jésù Olúwa wa. Àmín 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 ní orúkọ Jésù gbogbo tó wọ̀ mí nínú ilé
èèyàn ń lọ sílé Ọlọ́run ó mú ọkàn nìkan dání ó máa mú ìgbàgbọ́ ẹ̀ dání ni. Bàbá ní kẹ́ ẹ bá wọn pàdé ní 21st 26th 27th àwọn ẹ̀kọ́ lẹ fẹ́ lọ rí o ẹ fẹ́ lọ bá Ọlọ́run pàdé ní ayérayé nú àwọn mi. Bẹ́ẹ̀ bá ń lọ ẹ mú ìgbàgbọ́ yín dání. Ìgbàgbọ́ lèèyàn mú lọ sílé Ọlọ́run. Bẹ́ẹ̀ bá mú ìgbàgbọ́ yín dání ìgbàgbọ́ yẹn gangan ni ó ṣiṣẹ́ tẹ́ ẹ fẹ́ ó ṣe. Ìgbàgbọ́ yẹn ló máa ṣiṣẹ́. Dádì ǹjẹ́ ó ní nǹkan míì tó yẹ ká tún mú dání bóyá bí òróró bóyá bí ọsàn wọn kan ní ká mọ́sàn wá o pé gbogbo bí ọsàn ṣe dùn ọsàn mí dẹ̀ nìkan lòun ṣàánú mọ́ nǹkan. Àwọn míì ní ká mú ṣúgà dání àwọn míì ní ká gbómi wá ní ìpàdé oṣù yìí báyìí tó mọ̀ dẹ̀mọ̀ pé Ọlọ́run máa ṣe iṣẹ́ àrà ó máa ṣe iṣẹ́ ìyanu kí ni nǹkan tó yẹ ká mú dání. ṣẹ́rí ti tóṣù yìí tẹ bá rí àwa CAC ní méjì tá à ń lò òun ni omi àti àdúrà àti omi àti òróró Olúwa gbélé Babalọ́lá lọ́wọ́ omi àti òróró lọ́lọ́run gbélé Babalọ́lá lọ́wọ́ ṣùgbọ́n wòlíì kò sí tọ́lọ́run lè sọ tí ó lè kọ sí wòlíì mo ti fi ọsàn gbàdúrà lórí òkè ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ń pè mí tí wọ́n ní ẹ̀rí lórí ẹ̀ mi ò fi ọwọ́ kan sàn yẹn níbi tó ń dúró sí ná ọsàn yẹn sókè. Kò dẹ̀ mú gbàgbọ́ ẹ̀ dání. Mo mú gbàgbọ́ wá èmi ò ń ṣe wípé ṣe mú ná ọsàn yẹn sókè mo ti fi gbàdúrà rí tí eléyìí omi pẹ̀lú òró ẹ ti rí òró yẹn rà lórí òkè ọjọ́ mẹ́tẹ̀ẹ̀ta yẹn yóò lágbára púpọ̀ torí Olúwa fẹ́ fi rìn nínú ayé àwọn ènìyàn ṣẹ́rí tóṣù yìí tí ẹ fẹ́ wọnú December yẹn níbi o bá yọjú sí tí wọ́n ṣàánú fún ọ rí mo ní wọ́n á fún ọ lówó ìwọ tó fọwọ́ rẹ kan dọ́là rí èmi ń sọ bí o ṣe ń dórí òkè ìwọ tó fi ọwọ́ rẹ kan dọ́là rí wàá ka dọ́là ọjọ́ tí mo kún máa rí dustmark láyé mi bó ṣe pọ́n bíi 10 naira ní mi ò rí rí láyé mi mọ́mì wá gba dustmark gbogbo ọkàn tó ń wò mí nínú ilé àìnítán láyé rẹ bí o ṣe ń bọ̀ lórí òkè gbogbo ìwọ tó ti ro ayé rẹ pin wípé ò lè jẹ́ èèyàn mọ́ nínú ilé bàbá wọn ti ro ọ pin èmi sọ fún láti òní lọ ó di ológun bẹ̀ ẹ dẹ̀ rí àánú gbà tó bá ti bọ̀ pẹ̀lú ìgbàgbọ́ rẹ pẹ̀lú ìgbàgbọ́ bí o bá ṣe ń bọ̀ ẹ wo program tá à ń ṣe program lọ́wọ́ arábìnrin yẹn sáré wá ó kàn di aṣọ mi mú ó di aṣọ mi mú láàrin èrò ló ti pariwo ìgbàgbọ́ ni kò máa mú bọ̀ máa ń sọ pé mo fẹ́ rí wòlíì ìgbàgbọ́ ní kò sí ohun tó bá fẹ́ gbàdúrà sí mi ó sọ fún ọ ṣùgbọ́n bí ẹ bá ṣe ń bọ̀ sọ pé mo fẹ́ lọ rí Jésù ẹ dẹ̀ rí Ọlọ́run ìpè orí òkè Gbógunmi bó ṣe rí nìyẹn. Dádì ká tó kẹ́sẹ̀ tó ń lẹ̀ tó di pé ẹ dìde ẹ jọ̀ọ́ mo kàn fẹ́ kẹsáré yànnà náà béèyàn bá lálàá tó jẹ́ àlá tó bani lẹ́rù àbí tó kọ̀ jẹ́ kéèyàn feel uncomfortable kí ni nǹkan tó yẹ kó kọ́kọ́ ṣe tó bá ti lálàá tó di pé wọ́n máa bẹ̀rẹ̀ sí gbé ìgbésẹ̀ lé lórí tó bá rántí ni o. ṣe rí number 1 tẹ bá wo àwọn tó jẹ́ wípé wọ́n máa ń gbàgbé àlá yẹn ìṣòro mẹ́ta ló máa ń bẹ nínú ayé wọn number 1 nínú kó máa jẹlá mo sọ lórí ètò mi àfáà kan ó lè máa gbọ́ mi lọ́wọ́lọ́wọ́ báyìí nínú ilé ìṣe ló pè mí láti Ìlọrin tó ń gbàdúrà fún mi ilá ó máa ń jẹ́ kí ìran kó sọnù bí ò fojú kò wà láǹtakùn wá fojú kò àwa wòlíì Ọlọ́run fún wa ní agbára láti rí ìdí ayé number 2 bí ẹni tó bá ń gbé wíìgì sórí number 3 bí ẹni tó jẹ́ wípé ó máa ń tàkàkà sùn yes ìpele mẹ́tẹ̀ẹ̀ta kí ló ń gé tàkàkà. wípé ènìyàn ṣí àyà sókè sùn ẹni tó ṣí àyà sókè sùn àwọn ẹ̀mí òkùnkùn gan máa rìn mọ́lẹ̀ kò dá gan fún ẹni tó bá wà ní ipò ìlóyún wípé ó ń ṣí àyà sókè sùn kò ń ṣohun tó dáa rárá torí onírúurú ni à ń rí gan nínú iṣẹ́ ìránṣẹ́ yìí lórúkọ Jésù yóò dára fún yín ṣé rí ẹni tó bá ní àlákàlà tó máa ń gbàgbé àlá ẹ̀ àwọn ẹ̀mí òkùnkùn ló jí ìran yẹn lọ solution méjì ló lè ṣe sírù nǹkan bẹ́ẹ̀ number 1 irú ẹni yẹn kó ní àrídájú wòlíì tá a bá rí ọ̀pọ̀lọpọ̀ àwọn olówó tó lówó dáadáa wọn ò ní original wòlíì bẹ́ẹ̀ ni ẹnu mi gbà láti sọ wọn ò ní original wòlíì yàtọ̀ sí wòlíì àwọn wòlíì gidi wọn ò ní original wòlíì number 1 bó bá ṣe jí lójú ẹsẹ̀ ọmọ ṣe sọ fún gbogbo ènìyàn tó bá fẹ́ rí àṣírí ogun tó ń jà ọ́ lọ ka Psalm 46 lọ ka sára pílò rẹ̀ má gbàdúrà lálẹ́ kó tó sùn number 1 nìyẹn tó o bá ti ka Psalm 46 yẹn gbé orílẹ̀ pílò yẹn lọ sùn ìran tó o bá rí lójú ẹsẹ̀ pé wòlíì rẹ dáàdì ìran báyìí ni mo rí yóò tú ìtumọ̀ ẹ̀ tó jẹ́ wòlíì tó mọ ìtumọ̀ àlá arábìnrin kan olóòtú pé pásítọ̀ òun ó ní ohun tó túmọ̀ fún òun yẹn ó ní jẹ́yìn bàbá Gbógunmin mo lé mi ni ó ní dáàdì mo lálàbẹ̀ mo ní túmọ̀ ẹ̀ ní ó ní ẹ ṣé bàbá
kò ń ṣe ọ̀pọ̀lọpọ̀ wòlíì ló mọ ìtumọ̀ àlá. Ẹni number one ni yóò pe wòlíì ẹ̀. Number two tó bá jẹun lójú oorun ó dẹ̀ gbúdọ̀ lọ sínú àwẹ̀ tó bá ṣe jí. Ṣé a rí àwọn pásítọ̀ kan ṣe àwọn ìwé kan jáde wípé tó bá jẹun lójú oorun jàkàrà lójú oorun. Kó lọ bó bá ti jí kó lọ dín àkàrà ẹnìyẹn fẹ́ bà yára ẹ̀ jẹ́. Ọ̀pọ̀lọpọ̀ wọn ló máa ń gbé wórí òkè ẹlòmíì inú àwú. Mélòó mo ti lè sọ tí ìmí ìtinú àwú ìmí wọn á sọ lọ́ta egbò ọ̀dà jiná. Mo ti ń sọ gbogbo àwọn testimony orí òkè máa kó wá sórí Orísun. Ẹlòmíì wà lọ bá wòlíì kan á ní tó bá ti lè jẹun lójú oorun lọ jí irú oúnjẹ tó jẹ lójú oorun yẹn lọ jẹ. Irú ẹ̀dá bẹ́ẹ̀ àánú rẹ̀ ṣe mí púpọ̀. Bí ènìyàn bá ti jí lójú oorun pé ó lálàkálà kan. Number one tó bá ṣe jí lójú ẹsẹ̀ lọ ka Psalm 24. Ṣẹ́ni Psalm 24 ẹ̀sùn ó máa ṣí ọ̀nà tó bá títì. Psalm 20 olóore kan fẹ́ lòun fẹ́ fún ọ lówó ó wá dúró síwájú ẹ̀ ó ní mi ò lè fún ọ mọ́. Ka Psalm 24 sínú ọkàn rẹ olúwa kọlu ọkàn yí ọkàn padà yóò wọlé yóò fún ọ lówó yẹn ni. Psalm 24 máa ṣí ọ̀nà ọ̀pọ̀lọpọ̀ wòlíì kò mọ ìtumọ̀ àwọn sáàmù iṣẹ́ tí Psalm 1. mo máa ka Psalm 24 yẹn fi ọkàn yín ní sí. Iṣẹ́ tí sáàmù ń ṣe láti Psalm 1 dé Psalm 2 dé Psalm 150 ọjọ́ kan mo sì máa bọ̀ láti wá túmọ̀ ẹ̀ fún yín tí ó jẹ́ pé o lè lò nínú ilé. Psalm 1 ó dáa fún àwọn ọmọ kékèké. Psalm 1 àwọn aláboyún ó ní sáàmù tí wọ́n lò táwọn tó bá àwọn aláboyún tàbí ayé di oyún mọ̀yàn nínú. ó yẹ ṣáà sọ tàwọn aláboyún yẹn mo mọ̀ pé àwọn aláboyún pọ̀ tán wò wá. ṣé rí àwọn aláboyún tó bá mọ̀ pé òun já aláboyún á lọ ra ago ìgbàlà tí wọ́n lù ní ṣọ́ọ̀ṣì á wá ka Psalm 29. ẹ máa kọ́ lọ́rin gbogbo yẹn aláboyún. Psalm 24. bẹ́ẹ̀ni á ka Isaiah 60 á kà sínú omi yẹn á wá mú ago ìgbàlà yẹn á wá lọ fi rọ sára á dẹ̀ máa fi ago ìgbàlà mú mi pọ́npọ́n lọ́mọ ẹ̀ máa ta kódà kó lè bímọ sínú ilé gan tí ò ní sí abẹ́ èèyàn kan tí wọ́n bá ní abẹ́ wọ́n máa gbabẹ́ fún ọ wípé kò sọ́gbọ́n tó lè fi ni wọ́n ti sàsọtẹ́lẹ̀ pé abẹ́ lọ́ máa ṣe ìwọ lọ tẹ́ nǹkan tẹ̀mí ní o ṣe wò. Daddy Psalm 29 Psalm 24 àti Isaiah 60. Nọ́mbà Daddy nọ́mbà wo ni káwọn ará lè pè yín sí nọ́mbà wo nìkan pè. ẹ lè pè mí sí orí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 080 38 28 3429 ẹgbẹ́ gbọ́ lẹ́ẹ̀mejì sí 080 38 28 3429 080 38 28 3429 ẹ lè bá mi sọ náà lórí Facebook wòlíì Samuel ọmọ Jésù ọ ẹ kàn pé ẹsẹ Baba Gbogunmin máa jáde sí yín. ẹ jáde ẹ disappear tí wọn bá rí já. máa jáde sí yín ẹ kàn tẹ Baba Gbogunmin máa jọ sí yín ni. Daddy àdírẹ́sì nǹkan àdírẹ́sì. ẹ bá ṣe ti ń bọ̀ bí ẹ bá ti dé lu Àkúrẹ́ ẹ bọ́lẹ̀ níbikíbi láti Èkó lẹ ti ń bọ̀ ẹ lọ sí Ọjọ́ta ó ti ẹ̀ fast gan ẹ wọ mọ́tò Àkúrẹ́ ẹ bọ́lẹ̀ ní last bus stop níbẹ̀ ẹ bá ti dé lu Àkúrẹ́ ẹ wọ taxi tó ń lọ sọ́jà ẹ bọ́lẹ̀ ní ọjà ọba níjọmú junction ẹ wọ síbẹ̀ lọ́wọ́ taxi Jẹ̀gẹ̀lẹ̀. kọ́ cross the other side. bẹ́ẹ̀ ni ẹ kọ́ sí other side ẹ ń bọ́lẹ̀ ní títì yẹn ní Jẹ̀gẹ̀lẹ̀ driving school báyìí sanbọ́ọ̀dù orí òkè lẹ máa rí wọ́n ya Babalọ́lá sí ààrẹ bó jẹ́ driving school ẹ dé yẹn ní Jẹ̀gẹ̀lẹ̀ yẹn ẹ kàn sọ wípé wòlíì Gbogunmin lẹ béèrè ilé Baba Gbogunmin lẹ ń lọ orí òkè Baba Gbogunmin lẹ ń lọ bó jẹ́ ọmọdé lẹ rí ẹ ń bọ̀ láti ọ̀nà Adó tẹ bá Jẹ̀gẹ̀lẹ̀ ibi ẹ̀gbẹ́ driving school yẹn níbi sanbọ́ọ̀dù orí òkè lọ ti máa sọ wá ẹ kàn wọlé ẹ ti máa rí àwọn èèyàn lórí àpáta níbi kíbi tẹ́ ẹ ti lè máa bọ̀ àtàbújá lẹ ti ń bọ̀ ẹ bọ́lẹ̀ ní Total tẹ bá ti dé Total ẹ wọnú ilé epo Total níbí ní garage ẹ lọ wọ taxi Jẹ̀gẹ̀lẹ̀ ẹ bọ́lẹ̀ kò ní sí ẹ pè mí lórí nọ́mbà tí mo pè yẹn máa ṣàlàyé bí ó ṣe rí fún mi. Babalọ́lá olómi yẹrẹ o omi yẹrẹ.